أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله بارئ الخلق والخلق كلهم. والله بارئ الخلق والخلق كلهم ما له طوعا جميعا وأعبدوا ما له طوعا جميعا وأعبدوا. Ọlọ́run la fi kí. والله بارئ الخلق والخلق كلهم. Ọba tó dá gbogbo nǹkan pátápátá. والله بارئ الخلق Nínú dídá rẹ̀ tó dá náà ni àǹfààní tó fún wa lónìí. والخلق كلهم. Àṣẹ rẹ̀ la fi tú wá lónìí. والخلق كلهم ما له طوعا جميعا وعبدوا ما له طوعا جميعا وعبدوا. ẹ̀tọ́ ni fún gbogbo ntọ́lọ́run dá yẹn. Dandan ni fún wa láti máa jọ́sìn fún, láti máa fún ní ẹ̀tọ́ tiẹ̀ náà. Lára ẹ̀tọ́ Ọlọ́run táwa náà gbọ́dọ̀ fún lèyí tà ń ṣe. جميعا وعبدوا. Láti máa sọ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó máa jẹ́ àǹfààní fún gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run dá sáyé. طوعا جميعا وعبدوا. Àlékún kí Ọlọ́run, àlékún ìyọ́nú Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. Ọlọ́run wọlé àtàlẹ́bí gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n gbé ṣàlẹ́bí dání tó ti wà níwájú Ọlọ́run, dákun bá ṣàlékún ìkẹ́ gbogbo wọn. Àmínà. Wọ́n tí wọ́n bẹ láyé tá ń lo ìjì wọn lọ́wọ́. Olúwa má ti ka ìjì wọn lórí wa. Àmín. Olúwa wa gbà ní ìpamọ́ ẹ̀tọ́ ní ọlọ́dàkùnjẹ́ àrí bàbá pẹ́. Àlékún ìmọ̀nà Ọlọ́run, àlékún àlàáfíà Ọlọ́run, àlékún ẹ̀mí gígùn Ọlọ́run, àlékún ìfọ̀kànbalẹ̀ rẹ Ọlọ́run, dákun bá yọ̀ǹda rẹ̀ fún wa. Àmín. Tó fi dé bàbá wa al-mudir al-madrasa, bàbá wa khalifatul khaliliyyin. Ọlọ́run dákùnjẹ́ àrí wọn pẹ́. Àmín. Gbogbo wọn bí ẹni kọ̀ọ̀kan àwa náà tó ń bẹ láyé. Ọlọ́run dákùnjẹ́ àrí gbogbo wọn pẹ́. Àmín. Àbẹ́kẹ̀ Ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. Àǹfààní ọ̀rọ̀ tá a tún mú wá lónìí tó máa jẹ́ àǹfààní fún gbogbo ẹ̀dá tọ́lọ́run dá sáyé tájọ ń gbọ́ra wáyé. Àti ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń láìkí wa, tẹ́ ń ṣe àwa, tẹ́ ń fẹ̀mí tẹ̀lé wa, Ọlọ́run ní bá ti ń jẹ́ láéláé. Àmín. Òun náà ni àwọn ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ máa fún aládùúgbò wa, ẹ̀tọ́ tí ń bẹ lọ́wọ́ wa, lọ́wọ́ èmi àti ìwọ tó ń gbọ́ mi, tá a gbọ́dọ̀ fún ẹni tí ó jẹ́ lébọ̀ wa tájọ wà ládùúgbò. Ẹlòmíì sì rèé, wọ́n nígbàgbọ́ pé ẹni tí wọ́n bá jọ ń bẹ nínú ọgbà kan náà tó yà wà ní fúláàtì tiẹ̀, òun náà wà ní fúláàtì tọ̀dọ̀ tiẹ̀ náà, lébọ̀ rẹ̀ nìyẹn. Ìsìláàmù ló jẹ́ ká mọ̀ pé ká mọ iye àwọn tí wọ́n jẹ́ lébọ̀ wa, tó jẹ́ aládùúgbò wa, tá a gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn. Láfà sọ pé àlìjáàrù ó ní táà ń pè láládùúgbò. Man jawarati daruhu daraka ila arba'ina daran min kulli jaib. Yóò àfà ní ẹni tí ó já sí pé ilé rẹ̀ ó yíká ilé rẹ̀, ilé tí wọ́n kọ́, àwọn tí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́tún lósì níwájú lẹ́yìn, títí tó fi dé 40 ilé, 40 house, tó fi dé 40 ilé tí wọ́n kọ́. Àwọn ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ tá bá kà tó bá pé 40, èyí tó ń bẹ lápò òsì rẹ̀ tá bá kà tó bá pé 40, èyí tó ń bẹ níwájú rẹ̀ tá bá kà tó pé 40, èyí tí ń bẹ lẹ́yìn rẹ̀ tá a kà yẹn náà tó pé 40, gbogbo àwọn tá a wí ní lébọ̀ ẹ̀. Lárúbáyìnà dára ní kò lè já ní.
ó ní gbogbo àwọn tá a sọ yìí pátá àwọn náà ní lébọ̀ wa o tá a gbọ́dọ̀ ṣe dáadáa fún àti mọ̀ tán kò ní lébọ̀ kì í ṣe ń tẹ́jọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ilé o 40 hours lápò ọ̀tún 40 hours lápò òsì 40 hours níwájú 40 hours lẹ́yìn gbogbo àwọn ilé yìí tó sọ̀ráǹdì ilé rẹ ní lébọ̀ rẹ ní Islam tí Islam sọ fún wa bá jẹ́ kìrìsìtẹ́nì ní bẹ́ńbẹ́ bá jẹ́ mùṣírikù ní bẹ́ńbẹ́ bá jẹ́ mùsùlùmí ló ń bẹ́ńbẹ́ gbogbo ẹ̀dá tọ́lọ́run gbogbo ẹ̀sìn tó ní kálukú bá wá ń sìn ń bẹ̀ náà o gbọ́dọ̀ ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ ṣe fún wọn tí Islam sọ fún wa nìyẹn o gbọ́dọ̀ ní ẹ̀tọ́ tí o gbọ́dọ̀ ṣe fún wọn náà. wàlàhùn alayka huququn minha an tabda. òun ní pé aládùúgbò rẹ alayka huququn minha. àwọn ẹ̀tọ́ tó ní lọ́dọ̀ rẹ aládùúgbò rẹ àwọn ẹ̀tọ́ tó ní lọ́dọ̀ rẹ míníà nínú ẹ̀ la fẹ́ kà fúnra wa yìí. an tabda'u bis-salam. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé o gbọ́dọ̀ máa wà àlàáfíà fún wọn tó bá jí làárọ̀ tó bọ́ta tó fẹ́ jáde gbogbo àwọn tá a sọ èyí tó bá ti rí wọn máa kí wọn dáadáa ẹnì lẹ́bẹ̀ yẹn èyí tó bá jẹ́ mùsùlùmí sálámọ̀ sí èyí tó bá kí ń ṣe mùsùlùmí kí dáadáa máa wà àlàáfíà fún wọn ní gbogbo ìgbà máa wà àlàáfíà sínú ayé wọn máa wà àlàáfíà jẹ́ máa rí bẹ́ẹ̀ pé wàláhì bàbá yẹn ń mọ̀ yàn kí bọ́dà yẹn ń mọ̀ yàn kí púpọ̀ wọ́n kódà wọ́n kí ẹ débi pé ara ó fẹ́ bo Islam ló sọ yẹn fáwa ó gbọ́dọ̀ máa kí wọn dáadáa gbogbo àwọn tó bá ti jẹ́ lébọ̀ rẹ̀. wa an tasna ma'ul ma'ruf. ẹlẹ́gẹ̀ẹ́jì tó ti wọ́dọ̀ ṣe fún wọn òun náà ni pé kó máa ṣiṣẹ́ dáadáa pẹ̀lú wọn tó bá bẹ̀rẹ̀ níṣẹ́ ṣiṣẹ́ yẹn ní perfectly tí ẹ sì pé ni wọ́n dùn pé wàláhì ẹni yìí ìyẹn rí ni ó ní àwọn ìwà dáadáa lára tó bá bẹ̀rẹ̀ níṣẹ́ pé báwọn ṣiṣẹ́ yìí jẹ́ kí iṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ tó dáa tí ó ṣe fún wọn bí wọn náà bá fẹ́ bẹ̀ wọ́n níṣẹ́ ní òpin ìgbà tí wọ́n bá ti ṣiṣẹ́ tó dáa pẹ̀lú wọn àwọn náà máa ṣe tó dáa pẹ̀lú wọn náà ni kódà kó yá sí pé iṣẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ yẹn náà o mọ̀ nípa rẹ̀ báwọn ṣe kò kárí ṣiṣẹ́ yìí sì mọ́ pẹ́ o kódà mo mọ tí ń ṣiṣẹ́ yẹn jẹ́ bá ń pè ó tún wọn máa ṣe kò kárí pẹ̀lú ẹni dákun máa ṣe wọ́n dáadáa o àìlébọ̀ mi ni wọ́n bá ń ṣe wọ́n dáadáa o má ṣàbúrú sí wọn dákun ó gbọ́dọ̀ máa ṣe iṣẹ́ dáadáa pẹ̀lú wọn. wa an tukafiyahu ala ma'rufin idha badaka bihi. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé nínú ẹ̀tún ni wípé o gbọ́dọ̀ máa ṣe ẹ̀san dáadáa fún o gbọ́dọ̀ máa ṣe ẹ̀san dáadáa fún nígbà tó bá yá sí pé òun ló kọ́ bẹ̀rẹ̀ dáadáa yẹn fún ẹ tó bá kọ́ náwó dáadáa fún ẹ ìwọ náà náwó dáadáa sí padà máa fi dáadáa ṣẹ̀san fún kódà kó jẹ́ sí pé ó náwó aburú sí ẹ ọwọ́ aburú ló nà sí ẹ o wọ́n gbìyànjú láti fi owó dáadáa dá padà fún ní tí Islam sọ fún wa ni o gbọ́dọ̀ fi owó dáadáa dá ìnáwó aburú yẹn o gbọ́dọ̀ fi dá padà gbélé pé òun wá náwó dáadáa ìwọ má náwó aburú sí o owó dáadáa yẹn ni kí wọn náà ná padà sí. mi ò gbọ́ àfáà. wa an tu'addiya alayka minal huquqil maliyya. bákan náà nínú ẹ̀ tí ni wípé o gbọ́dọ̀ máa mú wá fún ẹ tó bá jẹ́ aládùúgbò rẹ lébọ̀ rẹ àwọn ẹ̀tọ́ owó tó gbọ́dọ̀ fi máa bò láṣìírí tó bá gbígbà sí owó wá sọ́dọ̀ rẹ̀ gbìyànjú láti ṣe fún o gbìyànjú kódà kó o wá gbígbà sí lọ sọ́dọ̀ rẹ̀ kó má ṣe fún ẹ má torí ẹ̀ kó wá gbígbà sí wá sọ́dọ̀ tiẹ̀ kó o má wá ṣe wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti rí pé òun jẹ́ kí dáadáa pọ̀ lọ́dọ̀ rẹ sọ́dọ̀ lébọ̀ rẹ lébọ̀ rẹ lè má ṣe dáadáa tó bí o ṣe expect ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ jẹ́ kí dáadáa pọ̀ lọ́dọ̀ tiẹ̀ sọ́dọ̀ rẹ̀ ìyẹn náà fi máa ròyìn ẹ pé èèyàn rí ní lágbájá yìí lópin ìgbà táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ ẹ pé èèyàn rí ní ẹ dẹ́mílì ọlọ́run náà máa sọ pé èèyàn rí ní ẹ nì ó jẹ́ èèyàn rí lọ́dọ̀ ọlọ́run. wa an ta'udahu iza marida. nínú ẹ̀ tí ni wípé nígbà tó bá ṣàìsàn tó sick tó tẹ̀ wọ́n bẹ pé lágbájá màmá rí wọn kọjá tó máa ń kọjá láàárọ̀ tó máa ń lọ bí iṣẹ́ àbí màá rí wọn mọ́ṣáláṣí tó máa ń kí wọn alájọ máa ń kíjọ mọ́
àbí máa ń rí wọn ládùúgbò tó máa ń rìn ó wá ṣàkíyèsí pé ò rí wọn mọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ní kò lọ sílé kò lọ bẹ̀ wò sàlámù àlékún ṣé kò sí àlàáfíà kó máa bá yín ṣé kò sí àárín yín ni lópin ìgbà tó bá ti ṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé wọ́n mọ condition tí aládùúgbò rẹ̀ wà nítorí tó bá síìkì tára rẹ̀ ò yá gbìyànjú láti lọ wò ó ìgbìyànjú rẹ̀ láti lọ wò ó yẹn náà túmọ̀ sí pé òun ṣe ẹ̀tọ́ nínú ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fún un. وتعنيه إذا فرح. Bákan náà nínú àwọn ẹ̀tọ́ tó gbọ́dọ̀ ti fún aládùúgbò rẹ̀ òun náà ni pé nígbà tí ó bá ń yọ̀ tí ìdùnnú kan dé bá ìwọ náà tíra láti kí ikú oríire yẹn kódà kó má fi lọ ẹ ọkọ̀ gbọ́ fèrè rẹ̀ sàlámù àlékún ẹ̀ níbẹ̀ agbó pé wọ́n ní ìṣẹ̀rá mọ́tò ni ọlọ́run fọlọ́bẹ́kà sí kí inú rẹ lè dùn délẹ̀ kì í ṣe pé orí àwọn nìkan inú rẹ gbọ́dọ̀ dùn délẹ̀ àwọn gbọ́kọ́ náà ìṣẹ̀rá lẹ̀ kódà ẹ ti parí ilé yín ọlọ́run fọlọ́bẹ́kà sí ọba tó kọ́ ti yín náà yóò kọ́ tàwa náà inú ẹ gbọ́dọ̀ dùn sí gbogbo orí tó bá dé bá o gbọ́dọ̀ lọ máa kí fún orí yẹn ní tó ń pè ní aládùúgbò nìyẹn lára àwọn ẹ̀tọ́ tá gbọ́dọ̀ fún àwọn aládùúgbò wa nìyẹn. وتعزيه إذا أصيب. nígbà náà tún ni wípé nígbà tí àdánwò bá dé èyíkéyìí náà àdánwò tó bá kọlu aládùúgbò rẹ gbìyànjú láti lọ kí bá a kẹ́dùn pẹ̀lú rẹ̀ ó náà ní wọ́n ta sí yẹ́tun kẹ́dùn pẹ̀lú aládùúgbò rẹ mo gbọ́ pé ó ní nǹkan báyìí ṣẹlẹ̀ sí má ṣe yẹ̀yẹ́ rẹ̀ má tó pé ọlọ́run ti mú un níta fẹ́ kó ṣẹlẹ̀ sí ló ṣẹlẹ̀ má ṣe bẹ́ẹ̀ gbìyànjú láti kí pé ẹ pẹ̀lẹ́ o ọlọ́run jẹ́ arówó lè yín mọ́ o nítorí nígbà tí ìdùnnú dé ó yí ẹ pé wá kí òun nígbà táwọn náà ti dé tí wọ́n sì gbà tó yá sí pé ìdùnnú bá dé ó jókòó sínú ilé òkì nígbà táwọn wá dé wá lọ́bẹ̀ yóò wò nǹkan mi pé nígbà tó rí kàn wá àárín kẹ wá kí wa àtàdánwò dí lárí yín wọ́n túmọ̀ sí pé àdánwò lẹ́fẹ́ kó máa kọlà wọn má ṣe bẹ́ẹ̀ bó o ṣe kí nígbà tó rí kan yẹn nígbà tó rí débà tí orí tẹ̀ lọ́wọ́ nígbà tó kí yẹn bẹ́ẹ̀ náà ni o gbọ́dọ̀ ṣe kí nígbà tí àdánwò bá kọlù. وألا تتعمد النظر إلى نسائه ولو كنا قدما له. àbá ní nínú ẹ̀tì ni wípé máa wo àwọn obìnrin rẹ̀ bóyá ìyàwó ilé rẹ̀ ní àbọ̀wọ̀n ọmọ rẹ̀ lóbìnrin má tó pẹ́ tí ń jọ ń gbé ládùúgbò ó wà máa wo ọmọ yẹn ó máa jí wọn wò tó kọ́ nípa tí wọ́n bá ti ń jí wọn wò yẹn èṣù yóò dé sínú ẹ̀mí ìwọ náà fúnra rẹ̀ èṣù yóò ṣe kí ni yóò dé sínú ẹ̀mí rẹ̀ yóò máa sọ fún ẹ pé ó ṣe ṣe báyìí pẹ̀lú ọmọ yìí ó ṣe ṣe báyìí pẹ̀lú ọmọ yìí ó ṣe ṣe báyìí pẹ̀lú ọmọ yìí ohun tí ò lẹ́tọ̀ọ́ àti ṣe ni lópin ìgbà tí ó bá já sí pé ará àdúgbò rẹ ni àwọn tá a kà tó jẹ́ ará àdúgbò wa yẹn afáàní ò gbọdọ̀ máa wo àwọn obìnrin wọn àwọn ìyàwó rẹ àti àwọn ọmọ rẹ lóbìnrin ò gbọdọ̀ máa wò wọ́n bákan náà kódà kó já sí pé ẹrúbìnrin ni ló jẹ́ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ tí ń bá ṣiṣẹ́ ó gbọdọ̀ wò wọ́n ṣẹ́jú kan tó bá ti lọ wò wọ́n ṣẹ́jú kan wọ́n yẹ sí pé tó yá sí pé tí ẹ̀ wá ń yídi kiri níwájú rẹ̀ tó ń lọ tó ń bọ̀ èṣù yóò máa dé sí ẹlẹ́nu pé ó sì kí ọmọ yìí mọ́lẹ̀ kí mọ́lẹ̀ kó mú wọlé èèyàn kì í ṣe bẹ́ẹ̀ fọládùúgbò rẹ̀ máa ń mọ wọn lọ́mọ wọlé kò dánú Islam ò pàmì ìtura ká ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni Islam sọ yẹn fún wa ìwà dáadáa lọ́wọ́ ará àdúgbò gbọ́dọ̀ máa rí lára rẹ̀ tẹ̀gbẹ́ gbé ládùúgbò tó pọ́lọ́pọ̀ ìgbà tí wọ́n bá ń wà dáadáa sí wọn tó sì ń sọ ọ̀rẹ́ dáadáa dèédé ọ̀rẹ́ dáadáa tó máa ń sọ yẹn ló máa gbẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n tó yá sí pé ọ̀rọ̀ ọgbọ́n ni wọ́n ń sọ nípa rẹ̀ dèédé ọ̀rọ̀ ọgbọ́n yẹn náà ló fi máa gbẹ̀san lọ́dọ̀ Ọlọ́run dèédé ọ̀rọ̀ ọgbọ́n yẹn náà ló fi máa gbẹ̀san lọ́dọ̀ Ọlọ́run. وأن تستر عورته. àbáyé ní bákan náà ti máa bò láṣìírí ẹgbẹ́ tó bá ti jẹ́ ládùúgbò rẹ̀ gbìyànjú láti bò wọ́n láṣìírí tó pé bíbà àṣírí yẹn náà ó tọ́jú ọ̀rọ̀ sí ẹ lọ́wọ́ ni bò àṣírí ọ̀rọ̀ náà ó tọ́jú nǹkan kan sí ẹ lọ́wọ́ ni bàṣírí nǹkan yẹn kó máa mọ̀ bẹ́ẹ̀ pé wàhálà ẹni tí yẹn tó tọ́jú nǹkan sí lọ́wọ́ ni
ìwà rẹ̀ dá tán. Gbogbo tó ń kà yìí ló gbọ́dọ̀ ní lára fún àwọn aládùúgbò rẹ̀. Gbogbo tó ń kà yìí ló gbọ́dọ̀ ṣe lẹ́tọ̀ọ́ fún àwọn aládùúgbò rẹ̀ tí wọ́n bá jẹ́ èèyàn rẹ̀. Àfi tó bá jẹ́ èèyàn bú. Tó bá jẹ́ èèyàn bú ló ní àwọn nǹkan tá à ń sọ yìí. Ṣùgbọ́n tó yẹ pé èèyàn rẹ̀ ni ẹ́, ó ní àwọn tá à ń kà yìí lára. Fẹ́ẹ́ tó tọ́wọ̀n yẹn bá ti wà àdúgbò pé à ń bèrè lágbájá, ọ̀nà èèyàn rí lè ń bèrè yẹn o. Èèyàn rí òun àbí kí mo sọ èèyàn rí òun lè ń bèrè. Ṣé wọ́n bẹ́ẹ̀ pé èèyàn bó ni wọ́n bá ṣe wà àdúgbò rẹ̀? Ẹ dákun ẹ dé bíbá ẹ bèrè ẹ tún bèrè rẹ̀ ẹ dákun wọ́n máa sá fún ẹ ni. Tó bá ti ń sá fún ẹ ládùúgbò Ọlọ́run náà bá sá fún ẹ ni. Kódà kó má jẹ́ mùsùlùmí gbogbo àwọn tá à ń sọ yìí ló gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn. Kó má jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn. Kó jẹ́ mùsùlùmí pẹ̀lú ẹlẹ́bọ gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn. Ìsìláàmù dé ìyẹn lọ́wọ́ wa pé ó gbọ́dọ̀ ṣe ẹ̀tọ́ pẹ̀lú wọn fún wọn lẹ́tọ̀ọ́ wọn. Ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ni wà fún wọn ní ẹ̀tọ́ wọn. Wọ́n dá ẹ mọ̀ pé Ìsìláàmù dá látara ẹni. وأن ترد عنه المكروه بقدر ما تستطيع. Bákan náà nínú àwọn nǹkan tá tún lè máa rí tá tún lè máa ṣe tó jẹ́ ẹ̀tọ́ fún wa lọ́dọ̀ àwọn aládùúgbò wa òun ló pé máa gbé jìnnà kúrò fún àwọn nǹkan tẹ́mi bá kọ̀ tẹ́mi rẹ̀ ò fẹ́ lódùn wọn bí wọ́n bá ṣe kápá mọ́ lódùn wọn bí wọ́n bá ṣe kápá mọ́ gbìyànjú ká ìkíní yìí yẹ bó sílẹ̀ lọ sọ fún wa ní tí ò bá lè gbà fúnra rẹ̀ má fi lọ lòmí ní tí wọ́n fúnra rẹ̀ ò bá lè gbà má fi lọ lòmí ní tó bá mọ̀ pé ìkíní yìí ó wọ̀ tí mi ní tí mo lè ṣe ni kú rẹ̀ má fi lọ lòmí. Ní tẹ̀mí bá kọ̀ gbìyànjú láti gbé jìnnà kúrò lọ́dọ̀ rẹ̀ lódùn wọn bó bá ṣe kápá mọ́ yóò fi máa sọ pé èèyàn rẹ̀ ni ẹ́. وأن تقابله بالبشاشة والاحترام. Àfààní bákan náà àti pé kó máa pàdé aládùúgbò rẹ̀ pẹ̀lú ìtùtù ojú ẹ̀rín والاحترام àtòjú àpọ́nlé. Ojú ẹ̀rín àtòjú àpọ́nlé kó máa pàdé wọn ní gbogbo ìgbà má fojú líle. Pé ààrẹ bá rí ojú rẹ̀ ò ṣe rí ara ni o kò ṣe súnmọ́ o máa fojú tútù àtòjú àpọ́nlé àtòjú iyì máa fi pàdé aládùúgbò rẹ wọ́n fi máa sọ̀rọ̀ rẹ pé èèyàn rẹ nìwọ náà. Gbogbo àwọn nǹkan tá a kà yìí ní Islam sọ fún wa pé ká ṣe pẹ̀lú àwọn aládùúgbò wa a ti sọ iye àwọn tí wọ́n jẹ́ aládùúgbò wa fún wa gbogbo àwọn tá a kà yìí wọ́n náà gbìyànjú láti pẹ̀lú àwọn tí wọ́n gbọ́dọ̀ náwó wà yìí lára. Lánàbíwá Muhammad sallallahu alayhi wa sallam. Rasulullahi sallallahu alayhi wa Ìkẹ́ sallam. Ọlọ́run àti Ọlọ́run kó máa bá Nàbíwá Muhammad. Man kana yu'minu billahi wal yawmil akhir. Ànábì ní gbogbo ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tó gbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀ lódodo tó tún gbàgbọ́ pé wọ́n ó pàdé Ọlọ́run níjọ́ kan. Gbogbo wọn tá a sọ yìí gbogbo tá a kà yìí owó èèyàn bẹ́ẹ̀ ló la máa rí àwọn ìwà yẹn lára rẹ̀. Tó nígbàgbọ́ pé wọ́n pàdé Ọlọ́run jọ kan tó sì nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀ lódodo. Àwọn ènìyàn ní kí ni Falyuhsin ila jarihi. máa náwó dáadáa sáládùúgbò rẹ̀ máa ṣe dáadáa sáládùúgbò rẹ̀. Falyuhsin ila Ẹgbẹ́ gbogbo jarihi. ohun tá a kà pé ẹ̀tọ́ yìí náà àwọn dáadáa ni tó wà sí pé ẹni tí ó bá nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tó nígbàgbọ́ pé wọ́n pàdé Ọlọ́run níjọ́ kan láàmà rí àwọn ìwà yẹn lára rẹ̀ sáwọn aládùúgbò rẹ̀. Ṣùgbọ́n tó bá ti nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tó gbàgbọ́ pé wọ́n pàdé Ọlọ́run níjọ́ kan a lè rí ìwà yẹn lára rẹ̀ tó fẹ́ kó máa lu ayé bó ṣe wù ní. Ṣùgbọ́n gbogbo tó yá sí pé yóò pàdé Ọlọ́run níjọ́ kan yóò sì mọ̀ pé òun ti nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tán ní kọ̀ọ̀kọ̀ àti ní gbangba gbogbo àwọn ìwà tá a sọ yìí pátá láàmà rí lára ó tọ̀hún sáwọn aládùúgbò rẹ̀. ومن كان يؤمن بالله واليوم Alábìtí sọ ń bò الآخر ní wípé ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba lódodo sẹ́ tó sì nígbàgbọ́ pé òun tún pàdé Ọlọ́run níjọ́ kan فليقل خيرا Ànábì ní أو ليصمت. máa sọ̀rọ̀ tó dáa falyaqul khayran máa sọ̀rọ̀ tó dáa bọ́n aládùúgbò rẹ̀ bá kọ́ ọ̀rọ̀ ọba ẹ̀
jọ ń bá ọ̀ tó dá lọ́dọ̀ lẹ́nu rẹ̀ وليكن خيرا kì í ṣe gbogbo bá ẹ lọ bá àwọn aláàjì ẹ lọ bá àwọn pásítọ̀ yìí ẹ lọ bá àwọn bọ́dà tó wà nílé yẹn wọ́n bá yanjú ọ̀rọ̀ yẹn èèyàn rẹ ní ẹ tó bá di bẹ́ẹ̀ èèyàn rẹ ní ẹ. ṣùgbọ́n náà lọ pé ẹ lọ bá ẹ má lọ bá wọn ẹ bá gbọ́ ìdéwájú wọn sí wọ́n tún bà gbogbo ẹ̀jẹ̀ nì ẹ bá gbé ọ̀rọ̀ tá a sọ yìí déwájú wọn wọ́n bàjẹ́ pátápátá ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé déwájú wọn wọ́n bá yanjú rẹ̀ èèyàn rẹ nù wọ́n bàjẹ́ èèyàn bú nù. alẹ́ mi tó bá ti wá ní ọ̀rọ̀ tó fẹ́ sọ aoliyeskut alẹ́ mi kò dákẹ́ má wùlẹ̀ sàn kankan wọ́n lè dẹ́ ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ bá dìgbò wá dé pé sí ní tó sọ sí náà yóò máa wòye náà yóò di gbogbo tẹ̀sán yẹn náà ti dáadé ṣùgbọ́n tó wá dé fún mọ̀ ẹ́ ládùúgbò pé èèyàn rẹ ni ẹ́ gbogbo nǹkan tá a sọ yìí gbìyànjú láti ní gbogbo ń tá a wí tó pé láti pé ìgbìyànjú láti ní àwọn nǹkan wọ̀nyí ni wọ́n náà fi dẹni èrè lọ́dọ̀ Ọlọ́run tó kò sí gbogbo ẹ̀tọ́ tá a kà yí kalẹ̀ yìí tó o bá fi lè máa ṣe ó máa gba dárọ́jà pósìtì púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run ni Ọlọ́run máa fi kọ́ dárọ́jà fún ẹni wọ́n máa kọ́ dárọ́jà yóò dàbí pé bí ẹ bá wúrí èèyàn dáadáa bẹ́ẹ̀ bá kúrò ládùúgbò àwọn èèyàn máa sunkún pé èèyàn rí lọ atún àdúgbò ṣe ó lọ olùtún àdúgbò ṣe lọ olùtún ìlú ṣe ó lọ táwọn èèyàn àtàwọn tó mú náà máa sunkún pé bí wàhálà bá ṣẹlẹ̀ nílé kan òun ló wo bẹ̀ tó bá bí iná bá kúrò ládùúgbò yóò máa lọ yóò máa bọ̀ yóò máa ṣe kò kárí ṣùgbọ́n láyé pé èèyàn bú ni wọ́n ní àtúkútù rẹ̀ lọ́nà ọ̀run kí ló ń ṣe láyé tẹ́lẹ̀ àkúgbádùn rẹ̀ ládùúgbò ó ní dàdúgbò wù ní ọlọ́dà kò máa ṣètò wa bẹ́ẹ̀ o èèyàn rẹ̀ ní kọ́lọ́ ń ṣe wá táwọn èèyàn fi máa sọ̀rọ̀ wa subhana rabbika wa rabbil izzati